الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a ṣe àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ lọ́dọ̀ ọba tó ṣẹ́ ẹ̀mí àti rẹ̀ kù lórílẹ̀ à ń kí yín káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì fúngbà àkọ́kọ́ ẹ máa bá wa tẹ subscribe button ẹ máa bá wa like ẹ dẹ̀ máa bá wa share Ọlọ́run Olódùmarè kò ní fi ẹnìkankan wa sílẹ̀ iṣẹ́ ìṣe ẹnìkankan wa kò ní dìṣẹ́ orúkọ tèmi ò yí padà Abdulrahman Lawan aláṣẹ àti olùdarí Ladua Media Studio ní Kumasi lórílẹ̀‐èdè Ghana ohun tá a máa yànyàn náà lórí ètò wa fún tòní òun náà ni ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ará wa ń lu Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ máa fẹ́ àmójútó látòrí kábíyèsí bàbá wa Imperial Majesty ọba Ghandi Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o káadé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí àṣẹ pẹ́ lẹ́nu kábíyèsí ìlú ò mà ní túmọ̀ yín lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó fẹ́ àmójútó Yorùbá bọ̀ wọ́n ní pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbà ọwọ́ kèrègbè kó tó ṣe bí òwe o lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ tó ti pín sí méjì àwọn rábítà wọn kọ́ ìpàgọ́ wọn lọ lọ́wọ́ nílùú Èkó láti òpin ọ̀sẹ̀ tó lọ ibẹ̀ lọ ti ju ìbéèrè padà sí bàbá kábíyèsí pé ẹni tí kábíyèsí bá fà sílẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ làwọn máa kà kún gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọjọ́ kejì rábítà gbé ìdáhùn jáde pé kábíyèsí ti fi ìwé pélébé ṣẹwọ́ sí àwọn pé ìmáàmù ààfin tìlú Ògbómọ̀ṣọ́ àwọn ni kábíyèsí fọwọ́ sí gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ibẹ̀ lọ́wọ́ tí ń lọ lórí ayélujára pé Jímọ̀ tó ń bọ̀ yìí ìmáàmù ààfin gbọ́dọ̀ lọ sí ọjà Àgbò tó jẹ́ ibi sí Central Mosque ìlú Ògbómọ̀ṣọ́ wà láti lọ kí Jímọ̀ pé wọ́n ti rọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Sheikh Dr. Toliat Olúṣínà Ayílára wọ́n ti rọ̀ wọ́n lóye pé wọ́n ń ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ́ pé ìmáàmù ààfin ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ báyìí ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o Ọlọ́run Olódùmarè yóò bá wa yanjú ẹ̀ yóò fi síbi tó dáa bẹ́ẹ̀ jẹ́ ká gba agbá bíbá yìí wò ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ kò dẹ̀ jẹ́ pé wọ́n ti gbẹ́jọ́ náà kúrò ní ilé ẹjọ́ ohun tó mú kí ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ ẹ̀wọ̀n kan ò tí ì lẹ́tọ̀ọ́ láti lè ṣẹ̀gábá lọ́wọ́ yìí o nínú ìgbà tí ilé ẹjọ́ ò tí ì dá ìmáàmù Toliat lẹ́bi wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí ipò ìmáàmù Ògbómọ̀ṣọ́ kábíyèsí ò tí ì lẹ́tọ̀ọ́ láti lè yan ẹnìkankan gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ àfi tí ilé ẹjọ́ bá parí ìgbẹ́jọ́ wọn kí a tó mọ èyí tí ó ń ṣe òkodoro ọ̀rọ̀ ẹ ṣé fífẹ́ tẹ́ fi ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi ò yí padà Abdulrahman Lawan gbogbo àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àlàáfíà là ń fẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ àfẹ́ jà àfẹ́ wàhálà Ọlọ́run Olódùmarè yóò bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ó dìgbà fún ìgbà kan náà orúkọ tèmi ò yí padà Abdulrahman Lawan ó dàbọ̀ ire o ma salam.